together. All right, come on. Let's dance together. Oh yeah. Let me see you rock. Ẹlọ́pẹ́ láti ìgbà láyé mi o, ìgbà tí mo rò ibi tẹ́ mú mi dé, ìgbà tí mo rò ibi rere tẹ́ mú mi lọ. Ẹlọ́pẹ́ láti ìgbà láyé mi o. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí à ń rí gbà, fún ọlá yín tí à ń jẹ. Ọlọ́run a dúpẹ́ ní gbogbo ọ̀nà pátápátá. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run ẹ̀mí mímọ́, ẹ gba ìyìn wa. Ògo ni fún orúkọ yín, fún ìsìn ọpẹ́, ìsìn ìyìn tẹ́ tún jẹ́ kó tún ṣojú ẹ̀mí wa. A ó tún ṣe lọ́nà tó tún yàtọ̀ lónìí. A máa mọ lóore lórúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa. Aṣílẹ̀kùn ìsìn tòní sílẹ̀ tí í ṣe Sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹrin ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ẹ̀mí ọ̀run ẹ darapọ̀ mọ́ wa. Agbára ìsìn ìyìn ó yá darapọ̀ mọ́ wa. Àdúpẹ́pẹ́ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. Nínú Bíbélì tí a ó ti jọ sáré kẹ́kọ̀ọ́ láàrin ìṣẹ́jú mélòó kan láti ó tó di pé a ó lọ yin Ọlọ́run. Dáàdì mọ́mì, mo fẹ́ ká fi ọkàn wa, okun wa, agbára wa yin Ọlọ́run lónìí. Mo fẹ́ ká fi ọkàn wa, okun wa, agbára ká fi yin Ọlọ́run lónìí. Ó wà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí rẹ̀ 16, Acts of Apostles chapter 16, orí 16, máa ka 23, 24, 25, 26, 27. Ẹsẹ̀ márùn yẹn ni mo fẹ́ yọkà from verse 23 to verse 27. Bíbélì wípé nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀, wọ́n sọ wọ́n sínú túbú, wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára. Nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀,
ó sọ wọ́n sínú túbú ní inú lọ́hùn, ó sì kan àbà mọ́ wọn lé ẹsẹ̀. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Pọ́ọ̀lù òun Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run, àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Ẹsẹ̀ 26 lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Ẹsẹ̀ tí mo àti dánu dúró sọ pé nígbà tí onítúbú sì tají tí ó sì rí i pé àwọn ìkẹ̀kùn túbú ti ṣí sílẹ̀, ó fa idà rẹ̀ yọ, ó sì fẹ́ pa ara rẹ̀. Ó ṣe bí àwọn ará túbú ti sá lọ. Nígbà tí onítúbú sì tají tí ó sì rí i pé àwọn ìkẹ̀kùn túbú ti ṣí sílẹ̀, ó fa idà rẹ̀ yọ, ó fẹ́ pa ara rẹ̀. Ó ṣe bí àwọn ará túbú ti sá lọ. Àkòrí ọ̀rọ̀ wa tí a wò náà ni ìṣẹ́gun nínú ìyìn nírú àkókò bí èyí. Ìṣẹ́gun nínú ìyìn nírú àkókò bí èyí. A ti wo àwọn kan tí wọ́n ti fi ìyìn jáde kúrò nínú túbú. Coronavirus ti sọ ọ̀pọ̀lọpọ̀ sínú túbú lákòókò tí a wà yìí. COVID-19 ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àtolówó àtalágbára àtẹni tí ò lówó àti tálákà, ẹni fẹ́ gbàdúrà, ẹni tó lógun, ẹni tí ò lógun, gbogbo èèyàn pátá ló wà nínú ohun tí wọ́n pè ní lockdown. And who lock us down? It is coronavirus. Tí àwọn ìjọba ayé tá a fojú rí tó bá lè ti àwọn ènìyàn mọ́nú túbú tí Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀, mo wo kí ni Ọlọ́run ò lè ṣe nírú àkókò bí èyí tí a bá ní àǹfààní láti yin Ọlọ́run. Ìsìn ìyìn, ìsìn ọpẹ́ òun ni Sunday tòní. Mo fẹ́ ká yìn ká wo kí ni ó ṣẹlẹ̀ nínú oṣù karùn-ún. Mo fẹ́ ká fi gbogbo ọkàn wa, gbogbo okun wa ká fi yìn ẹnìkan tó ti ṣetán láti jáde nínú túbú, ẹnìkan tó ti ṣetán tó gbàgbọ́ nínú Pọ́ọ̀lù àti Sílà tí wọ́n jáde nínú túbú. Òun náà nílò láti yin Ọlọ́run nírú àkókò wa. Ìṣẹ́gun tó wà nínú ìyìn Ọlọ́run. Nígbà tí àwọn méjèèjì yin Ọlọ́run, verse 26 sọ pé lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Ẹnìkan tó lè fokun rẹ̀, agbára rẹ̀, owó rẹ̀, àlàáfíà rẹ̀, ayọ̀ rẹ̀ yin Ọlọ́run nínú ìsìn yìí lónìí. Lórúkọ ti Jésù Kristi yóò rí ìtúsílẹ̀. Ìbéèrè pé ìpìlẹ̀ ilé túbú mì tìtì, lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí. Ilẹ̀kùn tá a ti mọ́ èmi àti yín, ilẹ̀kùn tá a ti mọ́ orílẹ̀-èdè gbogbo, ilẹ̀kùn tá a ti mọ́ Nàìjíríà tí ò jẹ́ ká ráyè ṣe bá a ṣe bó ṣe yẹ ká ṣe, ilẹ̀kùn tá a ti mọ́ ara ògiri tí a ti ń péjọ pọ̀ jọ́sìn lónìí nípa ìyìn wa, ilẹ̀kùn náà yóò ṣí sílẹ̀. Bíbélì wípé nínú ẹsẹ̀ 26 yẹn náà, verse 26, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Ìdè wo la fi dè ẹ́? Ìdè wo la fi dè mí? Ìdè wo la fi dè wá lórílẹ̀‐èdè yìí látọwọ́ COVID-19 tí àwọn ìjọba ran kankan mọ́ láti dè wá mọ́lé, láti dé wá mọ́lé, láti túbú dé, láti sé wá mọ́lé? Bíbélì pé ìdè gbogbo wọn sì já. Bẹ́ẹ̀ nìkan gbàgbọ́ pẹ̀lú mi pé ìyìn tá ó yìn lónìí, tá ó yìn Ọlọ́run lónìí, gbogbo tá ó ṣe níwájú Ọlọ́run lónìí, ìdè ẹnìkan tó lè ṣàmì dáadáa ó já lórúkọ Jésù. Ẹni tó wá dè wọ́n gangan, òun gangan fúnra rẹ̀ kò gẹ́ta ara rẹ̀ mọ́. Bíbélì wípé nígbà verse 27 tá a ti dánu dúró nínú ẹsẹ̀ ẹ̀kọ́ kíkà ẹ̀, ó nígbà tí onítúbú sì tají, ó rí i pé àwọn ìkẹ̀kùn túbú ti ṣí sílẹ̀, ó fa idà rẹ̀ yọ, ó sì fẹ́ pa ara rẹ̀. Ó lẹ́ni bá ní ká lọ sí ìgbèkùn, ìgbèkùn lómi á lọ. Ẹni bá ní ká lọ sí ìgbèkùn, ìgbèkùn lómi á lọ. Ọmọ Ọlọ́run là wá jẹ́ o, ọmọ Ọlọ́run là wá jẹ́, ẹ̀yìn lójú bàbá. Ẹni bá ní ká lọ sí ìgbèkùn, ìgbèkùn lómi á lọ o. Ẹni bá ní ká lọ sí ìgbèkùn, ìgbèkùn lómi á lọ. Ọmọ Ọlọ́run là wá jẹ́, ọmọ Ọlọ́run ni a jẹ́, ẹ̀yìn lójú bàbá. Tá bá ti yin Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé nínú oṣù karùn-ún, èmi àti ẹ̀yin, ọ̀run á kó wa yọ nínú àtìmọ́lé COVID-19, and it shall be well with us in the name of Jesus. Yóò dára fún wa ní orúkọ Jésù Kristi. Baba, ere
tí mo bá ti wọnú ilẹ̀ lọ. Erùpẹ̀ ilẹ̀ kò lè yan lógo bàbá mi. Orí pé ó mú mi wá láyé ó ṣeun o. Ó mú mi wá láyé ó ṣeun o. Ọjọ́ oníṣojú mi ò jẹ́ kíkú pa mí. Àìsàn káìsàn bó ti wù ó jẹ́ kó mú mi lọ. Ó mú mi wá láyé ó ṣeun o. Mo dúpẹ́. Ó mú mi wá láyé ó ṣeun o. Ó ṣeun o. Ó mú mi wá láyé ó ṣeun o. Ọjọ́ oníṣojú ò jẹ́ kó pa mí o. Àìsàn káìsàn gbé mi dé ó jẹ́ kó mú mi lọ. Ó ṣe ó mú mi wá láyé ó ṣeun o. Ta ló dàbí rẹ̀? Ta ló dàbí rẹ̀? Nínú gbogbo alágbára láyé, ta ló dàbí rẹ̀? Olúwa. Ta ló dàbí rẹ̀? Who is there like you, Lord? Ta ló dàbí rẹ̀? Nínú gbogbo ayé o, gbogbo alágbára láyé, ta ló dàbí rẹ̀? Kò sẹ́ni kankan bí rẹ̀ o. Kò sẹ́ni bí rẹ̀. Kò sábà bí rẹ̀ o, Jésù o. Kò sábà bí rẹ̀. Ain't no one like you, Lord. Nínú gbogbo alágbára láyé, kò sọ́ni bí rẹ̀ yé. Bóyá ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, Jésù. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, àdúgbò ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ẹ máa yin Olúwa, ẹ máa yin Olúwa, ẹ̀yin ènìyàn gbogbo. Ẹ máa yin Olúwa, ẹ máa yin Olúwa, Jésù. Ẹ máa yin Olúwa, ẹ̀yin ènìyàn. Ó dára ká máa dúpẹ́. Ọkùnrin yin Olúwa, obìnrin yin Olúwa, gbogbo ènìyàn gbogbo. Ẹ máa yin Olúwa, ẹ̀yin ọ̀gá ògo, ìfúnfẹ́ tó ti fi hàn. Ẹ máa sọ wípé Olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbogbò, nítorí ìwọ ni ó dá ohun gbogbo. Olúwa ìwọ ni ó yẹ. Olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbo ọlá ògo. Láti gbà gbogbo, nítorí ìwọ ni ó dá. Kò sóhun tó jù wá lọ, bàbá Olúwa ó lè. Ó yá gbọ́pẹ́ ní Olúwa, ìyìn rẹ̀ máa rè, sára rẹ̀ náà rè o Jésù. Bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Gbọ́pẹ́ ní Olúwa, wá tẹ́wọ́ gbọ́pẹ́ mi bàbá. Ìyìn rẹ̀ máa rè, sára rẹ̀ náà rè, sára rẹ̀ náà rè o Jésù. Bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Torí ọpẹ́ yẹ ó bàbá. Mo dúpẹ́ lórí ohun tó ń mí. Mo tún dúpẹ́ lórí ohun tí yóò ní. Jésù Kristi, sára rẹ̀ náà rè o Jésù. Bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Gbọ́pẹ́ o. Gbọ́pẹ́ mi o. Aleluya ni fún ọ olùtùnú ọ̀run rẹ̀. Ìyìn rẹ̀ máa rè. Oore àtàgbára rẹ̀ ó ń kọ́. Ó ń kọ́ sára sí ọ bàbá o. Bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Alágbára ńlá mo mórúkọ rẹ̀. Alágbára ńlá mo mórúkọ rẹ̀. Alágbára ńlá mo mórúkọ rẹ̀. Mo mórúkọ bàbá mi alágbára ńlá. Alágbára ńlá mo mórúkọ rẹ̀. Akíkanjú ọkùnrin o. Alágbára ńlá mo mórúkọ rẹ̀. Mighty in battle Lord, mighty warrior. Ẹni ńlá tí ń gbèbí gíga. Fúnni tótó ìbà rẹ̀, tótó ìbà rẹ̀
ọlọ́run kìkìdá agbára tó tó ìbà rẹ̀ tó tó ìbà rẹ̀ kàkàkàkà kàbìtì kẹwùkẹwù pèrègèdè ọlá pèrègèdè ògo kìkìdá agbára tó tó yé ìbà rẹ̀ ó yá báyìí làwa yín Jésù láyìn Jésù láyìn Jésù báyìí làwa yín Jésù lógo lójoojúmọ́. Báyìí làwa yín Jésù láyìn Jésù láyìn Jésù báyìí làwa yín Jésù lógo lójoojúmọ́. Mo ní kò sùn wá láti máa yín Jésù láyìn Jésù báyìí làwa yín Jésù lógo lójoojúmọ́. Báyìí làwa yín Jésù láyìn Jésù láyìn Jésù báyìí làwa yín Jésù lógo lójoojúmọ́. A máa sọ wípé òyìgìyìgì Olúọ̀run àtòbàjáyé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbámoríkì rẹ̀ báwo ni ìbá ṣe dùn tó òyìgìyìgì òye Olúọ̀run àtòbàjáyé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbámoríkì rẹ̀ báwo ni ìbá ṣe dùn tó. Bóyá súnmọ́ bí wá dá mi lóhùn ìjẹ́ ìwọ mórúkọ Jésù. Ìwọ mórúkọ tó lékún ọgbọ́n lékún ọgbọ́n. Ìjẹ́ ìwọ mórúkọ tó lárùn ọgbọ́n lárùn wọlé. Ìjẹ́ ìwọ mórúkọ Jésù. Ṣo mórúkọ Jésù. Ṣo mórúkọ Jésù. Ìjẹ́ ìwọ mórúkọ Jésù o. Èmi mórúkọ Jésù. Mo mórúkọ Jésù. Orúkọ tó ń lé ikú ọgbó. Orúkọ Jésù. Orúkọ tó ń la àrùn wọlé o. Orúkọ tó ṣàgọ̀dọ̀ lọ́mọ. Orúkọ tó jí òkú dìde o. Ó dá kí lorúkọ rẹ̀ o. Ìyanu 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 lorúkọ rẹ̀. Orúkọ tó ju orúkọ lọ. Orúkọ tí gbogbo ikú máa wólẹ̀. Àní kí lorúkọ rẹ̀ o. Ìyanu 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 lorúkọ rẹ̀. Ó yá tún dá mi lóhùn. Torí ìfẹ́ ta ni a ṣe wà láyé yìí o. Torí ìfẹ́ Jésù la ṣe wà láyé yìí. Ṣé ló dá wa sí i? Ló jẹ́ wá sí i? Ló yẹ wá sí i? Torí ìfẹ́ ta ni a ṣe wà láyé yìí o. Torí ìfẹ́ Jésù la ṣe wà láyé yìí. Ó yá Ọlọ́run ìfẹ́. Àfọ̀pẹ́ àfọ̀pẹ́ fún ọ. Àyàn lógo. Ọlọ́run ìfẹ́ o. Àfọ̀pẹ́ fún ọ bàbá o. Àbíjà ní ká fọpẹ́ fún. Jésù ní ká fọpẹ́ fún. Àìfọpẹ́ bàbá dákun báyìí. Jésù bàbá dákun báyìí. Ta ní ká fọpẹ́ fún. Jésù ní ká fọpẹ́ fún. Bàbá dákun báyìí. Ká forí balẹ̀ fún. Ká fàyà balẹ̀ fún. Ká forí balẹ̀ fún. Ká fàyà balẹ̀ fún. Torí fẹ́ Jésù la ṣe wà láyé. Ó yá Ọlọ́run ìfẹ́. Àfọ̀pẹ́ àfọ̀pẹ́ fún ọ yóò bá. Àfọ̀pẹ́ Ọlọ́run ìfẹ́ o. Oore tó ṣe mí. Àtẹ̀jọ́ ojú máa ṣe. Mo fẹ́ o. Wọ́n ní ẹni ta ṣe lóore tí ò dúpẹ́. Bí ọ̀nà ṣàkókò ní lẹ́rù lọ́nìí. Ìrírè gbà kó wá dúpẹ́. Ìwọ lọ́lọ́run Ọlọ́run ìfẹ́ o. Ọba mímọ́.
adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ó gbàdúrà ìyìn wa lónìí bí Kristi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Agbára àìrí tó ń ṣiṣẹ́ rírí tó lè fẹ́ dè wá lọ́nà láti rí ìbùkún tí ò ní gbà lórúkọ Jésù ọ̀run kó ṣe é mọ́ṣẹ́. Mo gbàdúrà gbogbo owó ọrẹ gbogbo tá a fi dúpẹ́ ẹ̀yin ọlọ́jọ́ ìbí ẹ̀yin ọlọ́pẹ́ pàtàkì òní lórúkọ Jésù ẹ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ọpẹ́ yín lórúkọ Jésù yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Irúgbìn lẹ fún lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì á hù fún yín. Ìgbà tó bá hù ogun Mídíánì kò ní gbà mọ́ yín lọ́wọ́. Bá a tún ṣe ń lọ nínú ọ̀sẹ̀ tuntun míì tí a ó fi wọnú oṣù tuntun míì lórúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì lọ́sẹ̀ yìí a ò ní kú. Lọ́sẹ̀ yìí ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Owó la fi ń ṣayé, ibi tẹ́ ó ti rí èmi ò mọ̀. Ohun tí mo kà nínú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 19 ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, àìní wa lẹ́mìí, àìní wa lára, lówó lápò. Lórúkọ Jésù Ọlọ́run kó mójútó. Lórúkọ Jésù ọkàn wa yóò balẹ̀. Mi ò wá yọ̀ǹda wa sọ́wọ́ COVID-19 torí pa àti yin Ọlọ́run. Ìdè wa lórúkọ Jésù kó já. Lórúkọ Jésù ìdè wa kó já. Gbogbo túbú tá a ti dè wá mọ́ túbú ó yá ṣí sílẹ̀. A di òmìnira. A di òmìnira. Lọ́wọ́ ẹ̀mí gbèsè, àìríná, àìdààmú, àìsàn, a di òmìnira. Ó ti rí bẹ́ẹ̀. Kò yí padà. Jésù Olúwa wa, orí ọ̀fẹ́ Jésù Olúwa wa, ìfẹ́ ti Ọlọ́run Baba, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó wà pẹ̀lú ẹ̀mí wa, kó máa bá wa gbé, kó gba ojú wa lọ́wọ́ omijé, kó gba ẹsẹ̀ wa lọ́wọ́ ìṣubú, kó gba ọkàn wa lọ́wọ́ ìparun òjijì láé àti láéláé. Kí ẹnìkan kó ké aleluya méje o. Hallelujah, 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 hallelujah.